Africa Content TV. Gbogbo gbogbo ẹ bá mi jà ní 2024. Bí kásìbú ní 24 yìí. Bẹ́ẹ̀ kẹ́nu mọ̀ wá tó lórí ọ̀ táwọn ọmọ wọn tá fẹsẹ̀ lé bẹ́ẹ̀ ganu. Bẹ́ẹ̀ ganu sẹ́wọ̀n yìí ọ̀rọ̀ tí ó tó mọ́. Ṣùgbọ́n síbẹ̀ kọ́rẹ́sì ó ń ga sí ni. Bẹ́ẹ̀ bá pẹ́ jẹ́ bàbá ní àròjọ́ ọ̀rọ̀ àpọ̀. Ṣùgbọ́n gbogbo ní Fújì tó fẹ́ ní Nàìjíríà mo kí ẹ ṣe. Ẹ̀jẹ̀ dá sí, ẹ̀jẹ̀ fúnra, ẹ̀jẹ̀ ṣá. Ṣùgbọ́n ẹ bá mọ̀ títọ́ bàbá ní Yéṣu mọ̀ tí o sọ títọ́ dandan. Máìkì nǹkan tó lágbára ni. Àmọ́ra wa àkọ́dé nígbà ọ̀rẹ́ sí. Bẹ́ẹ̀ àbá ṣàbòsí nínú olórí àkọ́dé nígbà ọ̀rẹ́ sí Adébísí. Iṣẹ́ tó jọ yé wa ni mo ṣiṣẹ́ ní ìwé láti 1980s títí bẹ̀rẹ̀ iṣẹ́ fúnni mo péré mo rí iṣẹ́ mo tẹ̀lé ní Fújì dá àmúradá lẹ́kọ̀ọ́ Ìbàdàn níjẹ̀bú iṣẹ́ tó yẹ mi gangan. Bẹ́ẹ̀ máa fi la èyí máa lọ pépà jẹ́ lójú ọ̀yọ́ ó ti tán ọ̀nà ọjọ́ kan. Òtítọ́ dẹ́rí orílẹ̀ máa ń pa wọ́n pápọ̀ ní Yéṣu mú tó bá ní dọ́gbọ́. Òtítọ́ borí ọ̀rọ̀ gbogbo bá ṣe bí àpàdébíkọ ọ̀rẹ́ sí ibi lábàdọ̀rọ̀ ni. Ẹ̀yọ́ ní Fújì ìdá mọ̀títọ́. Ẹ mọ̀títọ́ bí ọ̀rọ̀ yìí. Wọ́n sọ wọn ní Fújì náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ orin. Ẹ̀kẹ́ mọ́ jẹ́jẹ́ sí ẹ̀sìn wa. Jẹ́jẹ́ sí ẹ̀sìn wọn. Tẹ́tí wa ti pẹ́. Kọ́rẹ́nsì akú ukú mọ́ra. Bẹ́ẹ̀ bá parọ́. Bẹ́ẹ̀ bá ṣòtítọ́. Bàbá tó ní Yéṣu mú. Ìdí ọjọ́ orílẹ̀ yìí. Wọ́n tún gbọ́dọ̀ ṣàbọ̀ sí mọ́. Bàbá ní Yéṣu mú ọ̀yọ́ alẹ́ ni mo ń gbọ́. Wọ́n máa sọ̀rọ̀ gan bímọ, láyé mọ́ bímọ tó hàn tó yọjú. Wọ́n máa sọ̀rọ̀, báa bá tún sọ̀rọ̀ sẹ́yìn. Ìran lórí ló ń ṣe dáadáa o, bàbá ní Yéṣu kù tó máa sọ lọ́nà wọn bá ṣe mú. Ṣùgbọ́n síbẹ̀, ẹ̀yin mọ́ àlọ́ báyìí. Wọ́n wá ní dákẹ́, bàbá ní Yéṣu kù ẹ̀ lè fọ̀rọ̀ mọ́ mi lẹ́nu. Èmi lẹ́kùn sí, ẹ̀yin lẹ́jọ̀ sí mi. Àwọn tó mọ̀ ní ọ̀rọ̀ yìí, bàbá ní Yéṣu mú òtí máa yé wọn dáadáa ní. Bẹ́ẹ̀ yọ ṣe yóò bá ń bẹ̀. Bẹ́ẹ̀ yọ ṣe kà yóò bá ń bẹ̀. Ìgbà kan, ayé ọjọ́ ìlọ́lọ́ ń bá kó tó dájọ́. Nísẹ̀yìn, instantly, bàbá ní Yéṣu mú lórí kálukú àkọ́kọ́ ẹ̀ sí ẹ̀ dáadáa ní. Èmi ní bàbá ọlọ́run 25. Mo máa lọ́ọ̀lọ́hùn lẹ́yìn. Olúwa dúró ọkàn mi balẹ̀ kí ni ọmọkùnrin ní ṣe mí. Ẹni nígbàgbọ́ arére tó mọ̀ àtijọba adáde owó. Èmi ajé àtúndà sẹ́sùn òkè ìkó.
bàbá ṣe púpọ̀ fún mi. Ọ̀rọ̀ ganu sí o, gbogbo tí wọ́n ganu sí ojú ọ̀kan, àkọ́dé bọ́rẹ̀sì ìbínú ọlọ́run ọba ní. Bẹ́ẹ̀yàn bá ganu sábòsí, ìbínú ọlọ́run ní. Bẹ́ẹ̀yàn bá ganu sọ́rọ̀ tí ò kọ́, ìbínú ọlọ́run ní. Bó o bá ganu láti bá tẹ̀lé kan jẹ́, tún tẹ̀lé kan ṣe, ìbínú ọlọ́run ọba ní. Ibi mo dé yìí. Táyé lórúkọ ẹ̀sìn ni ọmọ òṣè bínú. Èmi ní bọ́lá ọlọ́run ọba ní. Ẹ bá débẹ̀ náà. Bẹ́ẹ̀ bá bá débẹ̀, mo máa fẹ́ rí. Mo máa kí pẹ́ epo ọmọ ṣe. Iná ní fújì, wọ́n ṣe tì sẹ́yìn mọ́. Bẹ́ẹ̀ yẹn bá ti gbé 40. Ìwúlà 40. Bí o bá ti mọ tó ṣe o, bàbá ní Yéṣu kò lè rí ìṣe mọ́ láíláí. Wọ́n wá kú òní 40. Wọ́n á tó 50. Ẹni máa bá yín parọ́. Wọ́n sì ní ìdí àbòsí bàbá tó ní Yéṣu. Ó dọ́tí ìmọ̀ mọ́ sọ ni. Ó ní mo sọ tó dìjà yìí. Ó yẹ yín, ó yẹ gbogbo ní fújì. Bàbá ní Yéṣu kò sí bá parọ́ dandan ni. Tó bá ṣe kó ti dájú mo sọ àkọ́dé bí kò rẹ̀ sí. Ó kù yìí kọ́ ọlọ́run wọ́n bá. Òbí tó lọ́rọ̀ yìí. Ẹ̀fọ́ yìí mọ́ lọ́wọ́. Àwọn tó bá mọ bí sí. Bàbá ní Yéṣu mú wà ní tó dandan ni kò tọ́ ni mo sọ. Mo kú yàn mọ́mọ́. Mo sọ tẹnu mi ní àkọ́dé bí kò rẹ̀ sí. Kò rẹ̀ sí olórí ọba. Inú sábúlẹ̀ làwà yóò dáyé. Ìyẹn ní ìlú Òṣogbo. Lọ́dọ̀ tiwa. Ọ̀dọ̀ wa sábúlẹ̀. Fíàbí sọ́bẹ̀. Ìdí àbòsí bàbá tó ní Yéṣu. Ó dá sí ìmọ̀ mọ́ sọ ni. Ó ní mọ́tò tó dìjà yìí. Ó yẹ yín, ó yẹ gbogbo ní fújì. Bàbá ní Yéṣu kò sí bá parọ́ dandan ni. Tó bá ṣe kó ti dájú mo sọ àkọ́dé bí kò rẹ̀ sí. Ó kù yìí kọ́ ọlọ́run wọ́n bá. Òbí tó lọ́rọ̀ yìí. Ẹ̀fọ́ yìí mọ́ lọ́wọ́. Àwọn tó bá mọ bí sí. Bàbá ní Yéṣu mú wà ní tó dandan ni kò tọ́ ni mo sọ. Mo kú yàn mọ́mọ́. Mo sọ tẹnu mi ní àkọ́dé bí kò rẹ̀ sí. Kò rẹ̀ sí olórí ọba. Inú sábúlẹ̀ làwà yóò dáyé. Ìyẹn ní ìlú Òṣogbo. Lọ́dọ̀ tiwa. Ọ̀dọ̀ wa sábúlẹ̀. Fíàbí sọ́bẹ̀.